àwọn aláìṣẹ̀ wo ni wọ́n kó mọ́ àwọn tí wọ́n lọ àtáàkì Ọ̀yọ́ State Secretariat? Àwọn wo ni agbófinró kó mọ́ àwọn tí wọ́n lọ àtáàkì Ọ̀yọ́ State Secretariat? Òun náà ni ààrẹ òpìtàn ti sọ̀rọ̀ lórí ẹ̀ yìí o. Ààrẹ òpìtàn ti tú àwọn àṣírí kan ọ̀hún lórí bí àwọn aláìṣẹ̀ kan bí wọ́n ṣe lọ kó wọn pọ̀ mọ́ àwọn tí wọ́n pera wọn ní Yorùbá Nation, tí àwọn èèyàn gbàgbọ́ pé Dúpẹ́ Onítìrí ló rán wọn lọ láti lọ gba Secretariat ìpínlẹ̀ Ọ̀yọ́. Kódà ààrẹ òpìtàn ṣàlàyé bí wọ́n ṣe kó àwọn tá à ń sọ yìí tí wọ́n kó wọn mọ́ àwọn tí wọ́n lọ àtáàkì Ọ̀yọ́ State Secretariat. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan? Báwo lẹ ṣe máa mọ àwọn tó jẹ́ pé ààrẹ òpìtàn pè ní aláìṣẹ̀ tí wọ́n ṣèṣì mú mọ́ àwọn tí Dúpẹ́ Onítìrí lọ rán láti lọ hijack ìpínlẹ̀ Ọ̀yọ́? Àwọn wo gangan ni? Nínú fọ́nrán yìí ẹ rí ibi tí ààrẹ òpìtàn ti ṣe àwọn àlàyé ẹ̀hún tó ti yànnàná ẹ̀ pé àwọn tẹ́ ń wò yìí àwọn gangan kọ́ ló ṣẹ̀, wọ́n kó wọn mọ́ wọn ni. Ààrẹ òpìtàn ṣàlàyé gbogbo ìwádìí tóun àti àwọn kan ṣe lórí ọ̀rọ̀ yìí wípé àwọn kan tí wọ́n kó búùtù síwájú wọn, tán kó ọta àbọn, tán kó oríṣiríṣi kan, tán wá gbé bánà Yorùbá Nation síwájú wọn pé àwọn gangan kọ́ ni o. Gẹ́gẹ́ bí ìwádìí tí ààrẹ òpìtàn ní òun àtàwọn kan ṣe, ó ní àwọn tó jẹ́ pé wọ́n rí oògùn oríṣiríṣi nínú aṣọ wọn funfun báyìí, tóbìnrin kan wà láàárín wọn pé àwọn yẹn gangan ni wọ́n lọ àtáàkì Ọ̀yọ́ State Secretariat. Ó ṣe àwọn àlàyé yìí o ló wáá fi ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n tètè dá sọ́rọ̀ yìí o, tó sì pé àwọn civil defence pàápàá wo nǹkan kí sẹ́sẹ̀ ràgó. ẹ̀yin gbọ́ gbogbo àwọn àṣírí tó kù tó tú lórí ọ̀rọ̀ yìí. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ìlú ń bẹ ní ọjọ́ àbámẹ́ta sátidé la rí àwọn tí wọ́n dì máa hámọ́ra, tí wọ́n múra, tí wọ́n dì kàkà lùdù, tí wọ́n wọ Secretariat lọ nìbàdàn. Tààràtààrà ọ́fíìsì gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Engineer Olúṣèyí Mákindé ni wọ́n gbà lọ, tí wọ́n sì sọ pé àwọn ti gba ìjọba o, pé àwọn ti wá, àwọn làwọn invade, àwọn sì ti occupy, so àwọn ti gba ìjọba. Gbogbo àwọn wọ̀nyí ẹ rí pé mo sọ lórí ètò pé wọn ò ju bíi mẹ́wàá lọ, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan súyọ, á ṣe àdáyanrí rẹ̀, á sì padà síbi tá a ti ń bọ̀. Ìgbà tá à ń ṣètò àwọn kan ní ẹ ṣèwádìí dáadáa o, kì í ṣe Dúpẹ́ Onítìrí ní òkú ọ̀la rẹ̀ ní àwọn Dúpẹ́ Onítìrí ni wọ́n ti ń dẹ́dìdìrín wò. Ṣé rí, èmi ó pe àwọn ẹbí Basọ̀run MKO Abíọ́lá, àwọn ẹbí Basọ̀run MKO Abíọ́lá látòrí bàbá àgbà Kọ́lá Abíọ́lá, ìdílé Abíọ́lá lábẹ́kúta, gbogbo bí táwọn ọmọ Abíọ́lá bá wà, ẹ pé Dúpẹ́ Onítìrí èyí tí ń ba orúkọ Basọ̀run MKO Abíọ́lá jẹ́ ìtìtó, kó lo orúkọ rẹ̀ kó má forúkọ Abíọ́lá kún. Let me tell you one thing, bẹ́ẹ̀ yẹn jẹ́ ọmọ Awólọ́wọ̀ tó bá fẹ́ dà lóru yóò jẹ ìyà nílẹ̀ Yorùbá kó ọjọ́ ọmọ Awólọ́wọ̀, torí pé àmọ́ sọ fún pé Awólọ́wọ̀ ọ̀bàlújẹ́ kò balẹ̀ Yorùbá jẹ́, ó ṣe dáadáa sílẹ̀ Yorùbá ni. Gbogbo olóṣèlú ni wọ́n ń fowó Awólọ́wọ̀ jẹun. Bẹ́ẹ̀ yẹn jẹ́ ọmọ bíbí Abíọ́lá, kó sì pa Abíọ́lá ló bí. Kábẹ́ ló tún náwó ké pé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, tó bá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ọjọ́ orí burúkú yà, ọjọ́ orí burúkú yà nígbà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pè níyàwó Abíọ́lá, ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní gbòǹgbò, ẹ̀ mà àwọn olówó, ẹ̀ mà àwọn ọlọ́lá. Ká níyàwó ń bí, èmi náà sáfẹ́ bímọ fún chief, èmi náà fẹ́ bá chief rìn, in ló pọ̀ jù. Láì ṣe pé èèyàn mú gbóyó, àwọn tó ń mú gbó gan wọ́n mú gbó, wọ́n fi ń kọrin, wọ́n fi ń ṣiṣẹ́, orí wọn pè náà, kì í ṣe gbogbo ẹ̀ tí ń mú gbó náà ní sí eré. Nítorí bá ń jẹ tí ọba bọ́ ọlá mu, bó bá ṣe pé gùn ìdílé kan ni, ẹ̀yin ẹbí Onítìrí ẹ pè é lóko, ìtí ń bà yín lórújú jẹ́ yìí ó ti tó. Bẹ́mi náà ṣe jọmọ Murtala, ambassador ilé bàbá mi mo jẹ́,
ambassador Òkè Adúmọ̀tálá mo jẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn Onítìrí ara ìkan lára ayé tá a máa fi wò nu pé àwọn ẹbí yìí ò sì rí báyìí níbo wọ́n ti rí wèrè ilé yìí níbo wọ́n ti rí wèrè tí ń ba ìlú jẹ́ ẹ pé torí pé ó kù ọ̀la tí ó ṣẹlẹ̀ ń ló ti sọ pé àwọn ti yan pírẹsidẹ́ǹtì àwọn fìdí àbí kí ló ti ẹ̀ pé ná Adélé àwọn ti ya Adélé pírẹsidẹ́ǹtì ẹ̀ búra fún gbogbo náà lẹ́rìí ó dùn mí ni pé áàpù la fẹ́ lò àwọn ẹnjìnìá àwọ̀ bá wa ṣẹ́ lórí ẹ̀ áàpù àtàmọ́nù tá a fi máa ń gbé sẹ́gbẹ̀tẹ̀ fi máa ń rí wò ìgbà tí Facebook ti bẹ̀rẹ̀ rádaràda kó tó di pé ẹnjìnìá náà lọ bá wa dágbọ́n ṣe tá a tó fi lè rí yípo ṣùgbọ́n àrọ̀ tó ṣúyọ ká tó lọ bẹ̀rù ìfẹ́ ká wo àwòrán yìí ìfẹ́ ká wo àwòrán yìí màá fẹ́ ká wo àwòrán yìí ẹ wo àwòrán tá à ń wò yìí àwọn èèyàn wọ̀nyí ni wọ́n ṣe àfihàn wọn yìí pé lára àwọn tí wọ́n mú tí wọ́n wá da omi àlàáfíà àrùn tí wọ́n sì wọ sẹkítẹ́rìàtì nìbàdàn ni ọta àbọ̀lẹ̀ ń wò tí wọ́n kó lẹ̀ tọ́pọ́n lọ rẹ́rẹ́ bíi tòmẹ́tò bíi tòmáàtì wọ́n fún ìkóbọn bẹ́ẹ̀ wọ́n kó kí wọ́n tó kó bẹ́ẹ̀ aṣọ àsíá ẹ̀rin ẹnì àwọn iná ní tẹ́ bá tó rí wọ́n tó fi fúláàgì Yorùbá nation sí àwọn ọmọ ológun ló dúró lẹ́yìn wọn àwọn náà tún ní ṣùgbọ́n ó ṣeni láàánú la fi ń pe ìjọba wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúṣèyí Mákindé ìwà tí àwọn òṣìṣẹ́ aláàbò wù bí ṣeni láàánú ó dẹ̀ bánu nínú jẹ́ gidi gan gbogbo tí wọ́n kó síwájú àwọn ẹni kéésì àwọn ni wọ́n ní wọn ò sì sí lára àwọn Yorùbá nation ìta ni wọ́n ti rí àwọn gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe àti ìgbà táwọn ẹbí àwọn ẹni rìn àtàwọn òṣìṣẹ́ tí wọ́n ké gbàjarè lọ sí ọ̀dọ̀ Alhaji Oríyọmí Hamzat àti àná náà làwa ti tara bọ̀. ṣé ẹ gbàgbé pé mo lọ sí ọgbà àwọn civil defence ní ìgbà tí ọ̀rọ̀ ìlú Ìlọra ṣẹlẹ̀ mo sì jóyè wá ń gbà náà yìí pé àwọn civil defence o ara sẹkítẹ́rìàtì nìbàdàn iná ní kinní wọn wà àwọn civil defence ara ọgbà sẹkítẹ́rìàtì nìbàdàn ló wà nígbà tí mo lọ ibi táwọn náítẹ̀ ń lò tẹ́lẹ̀ ni nígbà bọ́rọ̀ tìlú Ìlọra lọ ṣẹwárà àwọn civil defence aṣọ tí wọ́n lẹ́rìí pàṣọ àwọn ọlọ́pàá pọ̀ bọ́dà pé mẹ́rin làwọn aṣọ àwọn ọlọ́pàá wa aṣọ àwọn ológun wa náà pọ̀ lóríṣiríṣi tá a mọ̀ àwọn civil defence náà wá ní àwọn kan tá à ń pè ní ago ranger ṣẹ́rí aṣọ wọn àti aṣọ àwọn tí àwọn ológun ṣe àfihàn wọn yìí ó jọra wọn púpọ̀ wọ́n wá mú nínú wọn nígbà wọ́n mú nínú wọn ipe tó ẹsẹ̀ lè máa wọ ta ló fún yín láṣẹ kẹmọ́ lórí aṣọ yìí àwọn eléyìí àwọn òṣìṣẹ́ aláàbò ìbílẹ̀ ni bóyá èèyàn ń ṣe ìnáwó wọ́n fúnyàn ní kí lorúkọ ẹ̀ wọ́n fúnyàn ní àwọn ẹ̀ṣọ́ aláàbò security bóyá ládùúgbò ni bóyá nílé ni bóyá ní ọjà ni bóyá àwọn olóyè ni so ẹ̀bà wọ́n ń fáwọn èèyàn lóṣìṣẹ́ aláàbò tí wọ́n sì máa tẹ̀lé èèyàn tí wọ́n máa ṣọ́ èèyàn wọ́n sì wà registered àwa náà láwọn tá a máa ń lò aláwọn Àgbẹ̀kọ̀yà tó ṣe wípé wọn ò sí lábẹ́ ìjọba àmọ́ ìjọba mọ̀ wọ́n ìjọba state mọ̀ wọ́n ti federal mọ̀ wọ́n wọ́n forúkọ ọlẹ̀ aláwọn ẹgbẹ́ àwọn fijilantè ń bẹ a rántí pé ní bóyá ọdún méjì sẹ́yìn tí àwọn fijilantè Alhaji Oríyọmí Hamzat náà ni wọ́n ṣe àfihàn àwọn fijilantè yẹn nígbà tí wọ́n lọ kojú àwọn tí wọ́n ń kidnap èèyàn wọ́n ní láti ṣe àwọn fijilantè yẹn wọ́n lọ kojú wọn wọ́n gba àwọn tí wọ́n jí gbélẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe dàbọn ọkọ wọn ọlọ́nkọ́ àwọn fijilantè yẹn yọ ara ṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn irú ẹ̀ lóru àwọn ẹgbẹ́ báyìí pé tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n ó pera wọn àmọ̀tẹ́kùn lè pè é pé tàmọ̀tẹ́kùn state ló ní Àgbẹ̀kọ̀yà ní OPC ní sọlúdẹ̀rọ̀ ní fijilantè ní àtirú àwọn ẹgbẹ́ báyìí báńbáńbá wọn ti pọ̀ òfin sì fààyè gba dídá wọn lẹ̀ níwọ̀n ìgbà tí wọ́n bá ti tẹ̀lé ìlànà tí ìjọba ṣe ṣùgbọ́n àwọn civil defence federal government ló ní wọ́n àwọn wá mú wọn wípé aṣọ wọn ṣe papọ̀ mọ́ ti àwọn
ìlà wọn wá ń lọ pé kí wọ́n lọ pa àwọn ọ̀gá wọn wá, wọ́n kóra wọn sínú mọ́tò, wọ́n ń lọ ní ọjọ́ àbámẹ́ta sátidé. Ibi tí wọ́n ń lọ ẹgbẹ́ bí tí dípò kéèyàn fi wọnú sẹ́rí fẹ́ǹsì yẹn sẹkítẹ́rìàtì ló níbẹ̀ lọ dé ojú odò gbọ̀n kéèyàn tó yà sí Ọ̀ṣun Tókun sẹkítẹ́rìàtì ló níbẹ̀. Sẹkítẹ́rìàtì sì nílẹ̀ yẹn ọlọ́ọ̀fi kan premier níwájú lọ́hùn, wọ́n ṣe ààlà sí gbogbo Agodi garden ibi tí àwọn Àmọ̀tẹ́kùn lò ń bi tí omi Dandaru ti sàn wá, sẹkítẹ́rìàtì ló nílẹ̀ yẹn làwọn wá ń lọ. Wàhálà ti ṣẹlẹ̀, àwọn tó láwọn fẹ́ wá gba ìjọba tó ṣe pé wọ́n pẹ́ lẹ́wọ̀n, àwọn tí wọ́n pẹ́ lọ́rùn nù wọ́n ti ń pẹ́ lọ́rùn. Wàhálà yẹn ń lọ lọ́wọ́, àwọn yẹn wọ́n ti kó àwọn yẹn, àwọn wá ń bọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ìlànà àwọn òṣìṣẹ́ aláàbò wọ́n mọ yẹ ọkọ̀ wò, wọ́n mọ dáwọn èèyàn dúró. torí gbàtẹ́ mi ò fi kọjá ń bẹ̀ méjì lèmi kọjá ń bẹ̀, ó ti lọ ọlẹ̀ débi pé àwọn ọlọ́pàá wọ́n kàn dúró ni wọ́n ò dààmú ẹnikẹ́ni. ẹni pé mo sọ ní ìjẹta, àwọn ọlọ́pàá ò dààmú ẹnikẹ́ni, gbogbo wàhálà yẹn ti lọ ọlẹ̀, mo kàn kọjá ń bẹ̀ ni. ṣùgbọ́n ara ń fún mi pé sójà, ọlọ́pàá, operation bọ́ọ̀sì àti Àmọ̀tẹ́kùn nǹkan kan ń ṣẹlẹ̀, àbí ìjọba kẹ́fí pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀, àṣẹ mẹ́wàá ti ṣẹlẹ̀. àwọn wọ̀nyí wá ń bọ̀, àwọn fẹ́ lọ jẹ́ pé àwọn civil defence, ààbò ara ẹni làbò òlú, wọ́n fẹ́ lọ jẹ́ pé wọ́n wá ń gbabẹ̀. àwọn náà wọ́n wọ aṣọ wọn tẹ́ ń wò yìí, wọ́n wọ aṣọ wọn tẹ́ ń wò yìí, aṣọ tẹ́ ń wò yìí ni wọ́n wọ̀. ẹ rí i pé kò papọ̀ mọ́ aṣọ tí àwọn yẹn wọ̀ bíi kámọ̀, aṣọ àwọn ológun aláràǹbarà, aṣọ aláwọ̀ ọ̀gá yẹn làwọn wọ̀. àwọn eléyìí kàn wọ aṣọ wọn bíi dúdú báyìí ni, bíi blue ni, bíi dúdú ni làwọn wọ̀. fìlà tí wọ́n dé ilẹ̀ ń wò nílẹ̀ tí wọ́n kó sí ilẹ̀ lẹ́yìn, fìlà tí wọ́n ń dé nìyẹn, pupa ní fìlà wọn, fìlà wọn lẹ̀ ń wò nílẹ̀ lẹ́yìn. àwọn tó sì wá náà fìlà pupa ni wọ́n dé, ìyẹn ò tí ì pè wọ́n ní pé ẹnìkan náà ni wọ́n ọ̀dà àwọn èèyàn tó lólẹ̀kẹ̀ tó dé fìlà ẹ̀ṣẹ̀ mi wá ní. ọ̀rọ̀ rẹ ó ní agbára. ẹ̀wọ̀n làwọn tó wá o, wọ́n lólẹ̀kẹ̀ wọ́n dé fìlà, ẹ̀ṣẹ̀ àwálé kọjá mọ́ ni nígbà wọ́n ti wá lólẹ̀kẹ̀ tẹ́ ń dé fìlà. ẹ̀tẹ́ bá ń wálẹ̀ wà, àwọn wọ́n dá wọn dúró nínú ọkọ̀, wọ́n sì ní wọ́n bọ́ọ̀lẹ̀ nígbà táwọn náà ti ráwọn ológun bóò ló ṣe jẹ́ báyìí ni wọ́n ò gbà. ìtaàdì ni pé wọ́n lọ dá wọn jókòó, wọ́n sì kó ọta àbọn, wọ́n kó ọta àbọn síwájú wọn àti fúláàgì Yorùbá Nation àti ìbọn, wọ́n dẹ̀ ya fọ́tò wọn. wọ́n dẹ̀ gbé fọ́tò wọn síta. inú mi dùn Alhaji Oríyọmí Hamzat ti gbé, ẹ wo bí wọ́n ṣe kó ọta àbọn síwájú wọn rẹpẹtẹ. ṣùgbọ́n torí wípé à ń ṣe lórílẹ̀‐èdè kò sọ wípé nígbà táwọn kan ṣe tí ò dáa káwá fìyà jẹ láìṣẹ̀. à ń ṣe lórílẹ̀‐èdè kò sẹ́ni tí ó bí wá, ìjọba ò dẹ̀ rán wọn, torí gọ́fúnà ò lè pàṣẹ pé kí wọ́n dánrú eléyìí wò. so tàbá wá ń ṣe bí mo ṣe máa ń sọ ṣe àwà torí pé ká mọ̀ kú ká wá bẹ̀rù àti sòdodo ọ̀rọ̀. àwọn ológun ni o, àwọn ọlọ́pàá ni o, ìwọ ni kíni ìyẹn láfi wà lìjẹ́ náà, ẹ máa tanra yín. ìní ìta ni wọ́n ti kó wọn, ibi táwọn ẹni ń lọ tẹ́ ti fẹ́ lọ jẹ́ pé àwọn civil defence sí ẹnu géètì sẹkítẹ́rìàtì kò ju bí òpónà mẹ́ta péré, òpónà méjì ní ká pè é, òpónà méjì péré, òpónà ìjọba nílà méjì péré ni, kò tiẹ̀ jìnnà rárá. torí pé ibẹ̀ yẹn náà ni custom wà, iwájú ibẹ̀ ni custom wà. ọ́fíìsì àwọn náítẹ̀ ìjọ ni tí wọ́n ṣe bákubàku ni làwọn civil defence ń lò báyìí. wọ́n kó àwọn ẹni ẹlẹ́ni o, wọ́n sì kó bọn, wọ́n kọ́ta, wọ́n kó fúláàgì Yorùbá Nation síwájú wọn. wọ́n yàtọ̀ sí àwọn tá a ti fi fọ́tò wọn tá a ti fi. torí ẹni tí wọ́n parọ́ ní ọ̀sán pẹ́lẹ́rì òun bẹ lọ́rùn. ẹ já lọ wo àwòrán àwọn tó jẹ́, ẹ rí i pé wọn ò kó wọn papọ̀. mo fẹ́ fi ti fídíò àbáwòrán àwọn tó jẹ́ ti Yorùbá Nation yẹn gangan mo fẹ́ fi hàn wá.
láwọn tí Dúpẹ́ Onítìrí rán lọ mo fẹ́ fi hàn wá ó dà pé kan lélẹ̀ ṣe ti rí báwọn ṣe múra ẹ kó yàtọ̀ sáṣọ àwọn yẹn. ó yá àwọn ọmọ bẹ́ẹ̀ sì ni ẹ máa ń dùn ní. Put your hand down. Bring your hand down. Sorry, we are not getting that well. Oh, yeah, open that one. And then that one there inside, though. Eh? Yo, open it. Open it for us. We have wash it for it. Open it for yourself. Open it. She. ẹ ti wo ohun tí wọ́n wọ̀ ẹ rí wípé kò papọ̀ mọ́ aṣọ tí àwọn ẹni kò papọ̀ rárá gbogbo àná lájọ ní ìpínlẹ̀ yìí gbogbo àná lájọ nílẹ̀ Yorùbá lájọ lórílẹ̀‐èdè kò papọ̀ rárá la fi ń pe ìjọba wa gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ dìde ẹ dá sí ọ̀rọ̀ yìí torí pé tí wọ́n bá ṣe báyìí a dẹ̀ ń fẹ́ kí àwọn òṣìṣẹ́ aláàbò kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n dẹ̀ render apology faraàlú because ẹ fún wa ní ẹ̀tàn wá nìyẹn. eléyìí lágbára rárá fún èmi náà. ọ̀rọ̀ rẹ̀ ó ní agbára. níbo ni wọ́n ti ṣe àdúgbò ọ̀tá yìí ibì kan tẹ̀ ń bẹ tẹ́ ti ń kó àwọn àdá jáde nínú mọ́tò àdá aláàmù èèyàn mélòó ni àwọn tó lọ tí wọ́n wàá kó àdúrò àdá yìí lọ́wọ́ bí nǹkan bá ṣe rí ni ẹja ṣàlàyé tí máa ń bà mí nú jẹ́ fún wa nìyẹn tí nǹkan bá ṣẹlẹ̀ because àwọn èèyàn ò ní nígbẹ̀kẹ̀lé nínú wa ilé inú nísìn àwọn èèyàn ti ń pariwo irọ́ ni ìjọba ló dọ́gbọ́n rẹ̀ àwa fi dá yín lójú ìjọba ọ̀dọ́gbọ́n rẹ̀ Dúpẹ́ Onítìrí ló fẹ́ da Nàìjíríà rú kí ìjọba àpapọ̀ ó sì bá wa wá kí níbikíbi tó bá wà kí wọ́n bá wa wá jáde Dúpẹ́ Onítìrí ni nífẹ̀mí àwọn èèyàn wó ewu ṣùgbọ́n tí nǹkan bá wá ń rí báyìí ọ̀dà tí àwọn tí ọ̀rọ̀ kan gbogbo àwọn ẹbí wọn ti jáde wọ́n ti lọ sí Àgídìgbò lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat gbogbo ayé ló dẹ̀ ti rí ẹ jẹ́ wò tí ń bá rí fídíò yẹn ìtẹ́ ti lọ sọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat á tún fi hàn wá fídíò yẹn lélẹ̀ gbogbo ìyàwó wọn bàbá wọn inú àwọn ọkọ̀ yẹn nìyẹn bánà àwọn ni wọ́n gbé lọ́wọ́ wọn ṣe ti rí pé ara aṣọ irú àwọn tí wọ́n kó ní àwọn eléyìí ṣe Yorùbá nation wọn ò sí lára àwọn tí wọ́n dáná àwọn nu ara àwọn tó kù nígbà táwọn gbọ́ pé wọ́n ti kó àwọn ọ̀gá àwọn eléyìí gan ọmọ fọ́tò làwọn náà rí tí wọ́n yà tí ẹ kó ọta àbọn síwájú wọn rẹpẹtẹ pé ẹ wá gbà wá ọta àbọn wọn kó síwájú wọn rẹpẹtẹ yìí kí ló dé a sì ń rọ ọ̀gá àgbà fún iléeṣẹ́ civil defence nìbàdàn ẹ jáde ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí because a fẹ́ wàhálà nílùú ẹ jáde ẹ sọ̀rọ̀ báwo la ṣe fìyà já wọn tí ó ṣẹ̀ wọ́n dẹ̀ níbẹ̀ ṣe kó wọ́n mọ́bìnrin mọ́ wọn obìnrin àárín wọn wọ́n ní wọ́n gbé lọ sí kí lorúkọ ẹ̀ wọ́n gbé ọ̀dà pé wọ́n ní gbé yẹn sí operation boss àwọn yòókù tó jẹ́ ọkùnrin tí wọ́n kó nu wọn wọ́n kó wọn lọ sí Òdògbó wọ́n á kó wọn pọ̀ mọ́ àwọn tí tó dáná ṣùgbọ́n mo mọ iléeṣẹ́ ológun ní kìnnì kan iléeṣẹ́ ológun tí wọ́n bá mú yàn live wọn ò ní ṣàdédé fìyà jẹ èèyàn táwọn ọ̀gá wọn bá ń bẹ́ẹ̀ wọ́n á fẹ́ gbọ́ tẹnu wọn táwọn ẹni yẹn bá sì ń sọ fọ́gà wọn yín pé tó àwa ò mọ kankan gbogbo tí wọ́n kó síwájú wa ẹ pé civil defence àwọn wọn ránṣẹ́ pé àwa ẹgbẹ́ ẹbẹ̀ ló dẹ̀ wà kí ló dé tá à ń ṣe báyìí nílùú yìí náà kò dá ìbànújẹ́ gbà lélẹ́yìí jẹ́ fún wa kí ló dé kò ẹ́ ṣe tuntun gbogbo ayé ló mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀sẹ̀ máa dì sí faraàlú. Drop your comments. Remember to like, share and follow us. Thanks for watching.